Àwọn ọmọ Tinubu fẹ́ fìyà jẹ Adeleke o. Ọ̀rọ̀ òṣèlú ní Nàìjíríà yìí ọ̀rọ̀ agbára ni. Ẹni tó bá sì wà lọ́wọ́ ẹ̀ kò sí àrà tí kò lè fi ẹni tí kò bá lágbára dá. Èèyàn mọ bí agbára Ademọla Adeleke tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí ti tó. Àmọ́ ohun tó dájú ni pé gbogbo àwọn tí wọ́n ń pe ara wọn lọ́mọ Tinubu ní ìpínlẹ̀ náà, àwọn APC fẹ́ fìyà gidi jẹ. Kì í ṣe pé wọ́n lágbára tó bẹ́ẹ̀ láti lè fìyà jẹ odidi gómìnà, ṣùgbọ́n agbára mélòó ni gómìnà pàápàá ní lábẹ́ ìjọba àpapọ̀? Àwọn APC wọ̀nyí kò ní lè ṣe ohunkóhun bí kì í bá ṣe pé àwọn alágbára l'Àbújá, àgàgà Alhaji Isiaka Adégbóyèga Oyètọ́lá tí í ṣe mínísítà tẹ́lẹ̀ àti gómìnà àná lọ́ṣun bá lọ́wọ́ sí i tó sì gbé ọ̀rọ̀ náà déwájú Tinubu níbi tí yóò ti gbàṣẹ. Bí Tinubu bá sọ pé kí wọ́n ṣe Adeleke bí wọ́n bá ti fẹ́, bí ìgbà tí wọ́n fa mọ̀ọ́mọ̀lé dógó lọ́wọ́ ni o. Nǹkan tí yóò ti ẹ̀yìn ẹ̀yọ kò lè dáa fún gómìnà ọ̀hún nítorí wọ́n yóò fojú ẹ̀rí màbo. Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun rèé, níbi tí àwọn ọmọ Tinubu níbẹ̀ ti múra láti fi àgbà han gómìnà Ademọla Adeleke. Bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀nà ẹ̀tọ́ ni wọ́n fẹ́ gbàṣẹ kinní náà o, bí ẹni tó fẹ́ fìyà jẹ ni. Àmọ́ kò lè ya ẹnikẹ́ni lẹ́nu tí àwọn APC bá gba ọ̀nà àìtọ́ ṣe ohunkóhun lọ́ṣun o, nítorí wọ́n ti ń ṣe irú ẹ̀, wọ́n sì ti ṣe irú ẹ̀ tó jẹ́ àṣegbé ni. Nítorí wọ́n dìbò gómìnà lọ́jọ́ 16 oṣù keje ọdún 2022 tí Oyètọ́lá kò wọlé bíi gómìnà mọ́. Ọkùnrin náà ṣètò ìdìbò kan tí kò sẹ́ni tó rírú ẹ̀ rí lọ́jọ́ 15 oṣù kẹwàá ọdún 2022 nígbà tó kù bí oṣù kan tí gómìnà náà yóò lọ. Níbi tó ti ní àwọn ọmọ ẹgbẹ́ APC tó fà kalẹ̀ fúnra ẹ̀ tí wọ́n dá ìbò dì fúnra wọn náà ni wọ́n wọlé. Ìbò tí ẹgbẹ́ òṣèlú míì kò bá wọn lọ́wọ́ sí rárá. Àmọ́ Oyètọ́lá sọ pé àwọn ni wọ́n wọlé dandan. Ó sì búra fún wọn bí alága ìjọba ìbílẹ̀. Ìbẹ̀rẹ̀ wàhálà nìyẹn o. Àkọ́kọ́ ni pé irú ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí, ọ̀nà èrú bẹ́ẹ̀ yẹn kò dáa, pàápàá láti ọwọ́ àgbàlagbà tó ń ṣèjọba. Bí ìgbà pé Oyètọ́lá jẹ iyán tán tó fọ́gbá iyán tó lọ́mọ ẹlòmíì ò gbọ́dọ̀ jẹun nìyẹn. Pé bí ebi yóò bá sì pa àwọn aráalé kú kò ṣe kinní kan. Kò sóhun tó burú bí Oyètọ́lá yóò bá ṣètò ìdìbò, ojúṣe ẹ̀ ni, dandan sì ni kí wọ́n dìbò níjọba ìbílẹ̀ gbogbo. Àmọ́ láti ọdún 4 lọkùnrin náà ti wà lórí àga bíi gómìnà, kò sì ṣètò ìdìbò kankan fáwọn ìjọba ìbílẹ̀. Àfi nígbà tí wọ́n fìbò yọ òun fúnra ẹ̀ nípò gómìnà, nígbà náà ló sáré ṣètò ìdìbò burúkú yìí nítorí kò fẹ́ kí agbára òṣèlú Ọ̀ṣun kúrò lọ́wọ́ òun ni. Eléyìí náà kò tún burú o, bó bá ṣe pé ilé ẹjọ́ fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀. Àmọ́ ilé ẹjọ́ yọ àwọn alága ìjọba ìbílẹ̀ yìí kúrò nípò lọ́jọ́ 25 oṣù kọkànlá 2022. Àwọn PDP ló pe ẹjọ́ yẹn. Ẹgbẹ́ APP tún pe ẹjọ́ míì lórí ọ̀rọ̀ yìí kan náà. Ilé ẹjọ́ sì dájọ́ tiwọn ní 30 ọjọ́ oṣù kọkànlá yìí kan náà. Ìdájọ́ ilé ẹjọ́ méjèèjì sì ni pé kò sí alága kánsù kankan lọ́sùn nítorí ọ̀nà èrú, ọ̀nà burúkú ni wọ́n fi ṣètò ìdìbò, àti pé ìdìbò kankan pàápàá kò wáyé. Ẹgbẹ́ APC pe ẹjọ́ kòtẹ́milọ́rùn sí ìdájọ́ ti àwọn PDP, àmọ́ wọn kò pe ẹjọ́ kòtẹ́milọ́rùn sí ìdájọ́ ti àwọn APP, èyí tí wọ́n gbà títí tí àsìkò tí wọ́n fi lè pe ẹjọ́ kòtẹ́milọ́rùn ọ̀hún fi kọjá pátápátá. Èyí tó fi hàn pé ìdájọ́ àwọn APP yìí ó wà níbẹ̀, ó sì múlẹ̀ gírígírí. Ṣùgbọ́n lọ́dún yìí nínú oṣù kejì, ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí àwọn APC lọ ní 2022 dájọ́ níbi tí wọ́n ti gba àwọn ohun kan tí àwọn APC béèrè fún wọlé, ṣùgbọ́n tí wọn kò sì gba àwọn míì wọlé nínú àwọn ìdájọ́ wọn. Ìdájọ́ ọ̀hún di àríyànjiyàn, ó sì ní fàákìnfà nínú, torí bí àwọn APC ṣe ń sọ pé adájọ́ ti dá àwọn padà, bẹ́ẹ̀ làwọn PDP ń sọ pé ìdájọ́ náà kò wí bẹ́ẹ̀ rárá o. Àmọ́ níṣẹ́ ló dàbí pé àwọn APC ti mọ̀ pé ohun tí àwọn adájọ́ fẹ́ dá nìyẹn, wọ́n sì ti múra sílẹ̀ dáadáa. Wọn ò dúró rárá mọ́ lẹ́yìn ìdájọ́ náà lọ́jọ́ kan náà,
kíá ni wọ́n ti kó tọ́ọ̀gì tí wọ́n sì yọ kùmọ̀ tí wọ́n yọ kóńdó wọ́n sì fi agbára gírímákàyì gba àwọn ìjọba ìbílẹ̀ náà kúrò lọ́wọ́ àwọn PDP wọ́n sì ń ṣèjọba lọ. àmọ́ wọn ò rí owó ṣèjọba ọ̀hún nítorí àwọn PDP àti gómìnà Adeleke gba ilé ẹjọ́ lọ. wọ́n sì ní kò sí bí alága ìjọba ìbílẹ̀ APC tí ilé ẹjọ́ ti yọ tẹ́lẹ̀ yóò ṣe máa ṣèjọba lọ nítorí ohun tí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn sọ kọ́ nìyẹn. àwọn ẹjọ́ yìí sì wà nílé ẹjọ́ bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC jókòó sí káńsù níbẹ̀ tí wọ́n ní àwọn ní alága. ilé ẹjọ́ ti pàṣẹ pé kí àwọn yí alága. pẹ̀lú bí wọ́n ti ń ṣe alága ìṣá nítorí pé ọ́fíìsì olóòtú ètò ìdájọ́ ní Nàìjíríà Attorney General ti kọ̀wé sí báǹkì àpapọ̀ pé wọn kò gbọ́dọ̀ san owó fún àwọn alága ìjọba ìbílẹ̀ wọ̀nyí lọ́sùn nítorí wàhálà tó ń lọ láàrin wọn àti ẹjọ́ tí wọ́n ń pe ara wọn. àwọn alága APC yìí kò rí owó náà wọn kò sì rí owó ṣèjọba wọn. ohun tí àti APC àti àwọn Adeleke ń retí ni kí ilé ẹjọ́ dájọ́ náà. nígbà tí ilé ẹjọ́ tó ga jùlọ pátá nílẹ̀ wa bá sì yanjú ọ̀rọ̀ náà àjẹ́ pé wọn yóò mọ ẹni tó bá yẹ kó máa ṣe alága ìjọba ìbílẹ̀ lọ bóyá ti àwọn APC ni o tàbí ti àwọn PDP. lẹ́yìn náà ni wọn yóò sì mọ ẹni tó yẹ kí owó ìjọba ìbílẹ̀ náà bọ́ sí lọ́wọ́. àmọ́ nǹkan kan ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá yìí. lójijì ní ariwo dé pé wọ́n máa ti fún àwọn alága ìjọba ìbílẹ̀ Ọ̀ṣun lówó wọn o ìyẹn àwọn alága ìjọba ìbílẹ̀ ti APC. èyí ni pé ìjọba àpapọ̀ ti sọ pé kí báǹkì àpapọ̀ ilé wa Central Bank náà fún àwọn alága APC tó wà níbẹ̀ báyìí lówó kí wọ́n lè máa rí owó náà. bí ọ̀rọ̀ náà ti jáde ní ariwo lá ariwo sì ta lójú méjèèjì. ìdí ni pé kò sí ìdí kan tí wọn yóò fi fún wọn lówó tí gómìnà ìpínlẹ̀ náà kò ní mọ̀ nítorí inú àkáǹtì àwọn ìjọba ìbílẹ̀ náà ni wọn yóò sanwó sí. ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni pé wọn ò sanwó náà sínú àkáǹtì àwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n ti ń lò tẹ́lẹ̀. wọ́n ní àwọn alága tuntun wọ̀nyí ti lọ sí àkáǹtì míì sí báǹkì UBA níbẹ̀ ni wọ́n sì kó owó náà lọ. àti pé àwọn mẹ́ta ni wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí Central Bank àti ọ́fíìsì Lateef Fagbemi tí í ṣe olóòtú ètò ìdájọ́ nílẹ̀ wa àti ìjọba àpapọ̀ fúnra wọn. bí Fagbemi tó kọ lẹ́tà lákọ̀ọ́kọ́ kò bá kọ lẹ́tà míì báǹkì àpapọ̀ náà kò ní gbé owó yìí jáde. bí Tinubu kò bá sì mọ̀ sọ́rọ̀ yìí tàbí ọ́fíìsì ẹ̀ yóò ṣòro kí Fagbemi tó dá irú ẹ̀ láṣà nítorí ohun tó lè mú kí iṣẹ́ bọ́ lọ́wọ́ òun pàápàá ni. bẹ́ẹ̀ wọn kò gbé kinní náà gba ọ̀nà ẹ̀tọ́ rárá. bí kò bá sí màkàrú kankan níbẹ̀ ládùúrú gbogbo báǹkì tí àwọn ìjọba ìbílẹ̀ wọ̀nyí ti ní lọ́sùn tẹ́lẹ̀ kí ló dé tó jẹ́ wọ́n gbọ́dọ̀ lọ ṣẹ̀ṣẹ̀ sí àkáǹtì míì tí wọ́n fi gba owó yìí ni. àwọn wo ló wá ń sáìn fún ṣẹ́ẹ̀kì báǹkì yìí nígbà tí Fagbemi jẹ́ kí gbogbo ìlú mọ̀ nígbà tí òun fẹ́ gbẹ́sẹ̀ lé owó àwọn ará Ọ̀ṣun kí ló dé tí kò jẹ́ kí gbogbo ìlú mọ̀ kó tó gbẹ́sẹ̀ kúrò lórí owó wọn. àti pé gbogbo àwọn èèyàn yìí ni amòfin àti Fagbemi àti àwọn tí wọ́n ń ṣèjọba kí ló wáá dé tó jẹ́ nígbà tí ẹjọ́ oríṣiríṣi wà ní kóòtù lórí ọ̀rọ̀ yìí ni wọ́n lọ gbẹ̀yìn ṣerú eléyìí tó sì yẹ àwọn yìí náà ni wọ́n máa ń pariwo pé ká aráàlú tẹ̀lé òfin kí wọ́n má joyè arúfin. àwọn ohun tó ń ya àwọn èèyàn Ọ̀ṣun àti àwọn aráàta míì pàápàá tí wọ́n ń gbọ́rọ̀ yìí lẹ́nu nìyẹn. bẹ́ẹ̀ ni wọ́n sì ń béèrè káàkiri wọ́n ń fẹ́ mọ àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí gan-an kí ojú gbogbo wọn jáde síta kí gbogbo ayé sì mọ ipa tí kálukú kó. nítorí pé àwọn èèyàn yìí náà mọ̀ pé ohun tí àwọn ṣe ò dáa wọ́n ti jáde báyìí o wọ́n ní gbogbo ohun tí wọ́n ń gbọ́ yẹn rúmọ̀ ní o rúmọ̀ọ̀sì lásán ni pé kò sẹ́ni tó fún àwọn káńsù Ọ̀ṣun lówó o. àwọn APC tilẹ̀ ti gbé àtẹ̀jáde síta pé àwọn kò mọ ibi tí àwọn PDP àti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti rí irọ́ bàǹtàbàǹtà tí wọ́n ń pa bẹ́ẹ̀ yẹn. ohun tí àwọn APC yìí lè má rántí dáadáa ni pé ìjọba ni àwọn ń bá ṣe nígbà tí owó kan bá wọ ìpínlẹ̀ Ọ̀ṣun tí gómìnà ìpínlẹ̀ náà kò bá mọ̀ a ṣe pé irú ẹni bẹ́ẹ̀ kò tọ́ sípò gómìnà nìyẹn. yàtọ̀ sí èyí owó yìí kì í ṣe èyí tí alága káńsù kan lè fa báàgì lọ́wọ́ lọ sí Central Bank tí yóò gbà wọn yóò sanwó náà sínú àkáǹtì báǹkì kan ni. àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ni yóò sì máa mójútó nínáwó náà ẹgbẹ́ wọn ló sì wà nídìí bí àṣírí ọ̀rọ̀ náà ti tú síta. àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ń rojọ́ yìí dárúkọ báǹkì tí wọ́n sanwó náà sí fún àwọn alága ìjọba ìbílẹ̀ yìí wọ́n ní UBA ni. kódà títí tí wọ́n fi gbé UBA lọ sílé ẹjọ́ tí ilé ẹjọ́ sì pàṣẹ pé UBA kò gbọ́dọ̀ pín owó náà síta fẹ́nikẹ́ni báǹkì náà kò sọ̀rọ̀.
ǹjẹ́ báǹkì ká lè dúró kí wọ́n máa pa irú irọ́ bẹ́ẹ̀ mọ́ nílé ẹjọ́? Dájúdájú ìjọba àpapọ̀ ti fáwọn APC tó ń ṣe alága káńsù yìí lówó wọn, àmọ́ ọ̀nà tí wọ́n fi sanwó náà ọ̀nà màkàrú, ọ̀nà akọ́mọlólè, ọ̀nà ẹ̀tàn sí gbogbo aráàlú ni ohun táwọn tí wọ́n mọ̀ nípa ètò ìjọba ń sọ nìyẹn. Àwọn èèyàn ti ń sọ tẹ́lẹ̀ pé ohun tí kò dára ní kí àwọn olóṣèlú kó ìnira tiwọn bá àwọn aráàlú. Wọ́n sì ti ń sọ fún ìjọba àpapọ̀ kí wọ́n mọ ọ̀nà tí wọn yóò fi bá wọn yanjú ìjà àwọn olóṣèlú Ọ̀ṣun yìí. Ṣùgbọ́n ohun tí wọ́n ń rò pé ìjọba yóò ṣe ni láti parí èdè àìyedè yìí kí òfin yanjú ọ̀rọ̀ náà, kí ilé ẹjọ́ dájọ́ tó hàn gbangba, ìdájọ́ tó kílíà tí wọn yóò fi mọ ẹni tó jẹ́ ojúlówó alága káńsù gan. Àwọn kan tilẹ̀ dá alábàá pé bílẹ̀ yìí ò bá sì ṣeé ṣe, bí ọwọ́ ò bá ṣe é sán àákàárù ni, bí ọ̀rọ̀ bá di kàráǹgídá kí wọ́n yan àwọn alákòóso. Nígbà tí ariwo wà lórí ìbò tí APC dì, tí ariwo wà lórí èyí tí PDP dì, kí wọ́n kúkú yan àwọn alákòóso tí wọn yóò fi lè ṣètò ìdìbò tó ṣe é fọkàn tán fún àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun. Àmọ́ nítorí pé bí APC ṣe fẹ́ jẹ gàba náà ni PDP fẹ́ jẹ gàba, ohun tó ń da gbogbo nǹkan rú nìyẹn o. Ẹni tí kò bá mọ bí àwọn olóṣèlú ṣe ń ronú ni yóò rò pé kinní náà ṣèṣì ni, tàbí tí ó máa wádìí pé báwo ló ṣe jẹ́. Kò sí ohun tó ń lọ lọ́wọ́ báyìí ju ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́sùn lọ́dún tó ń bọ̀ yìí lọ. Àwọn ọmọ APC sì ń múra sílẹ̀ láti fìyà gidi jẹ Adeleke. Ohun tó ń fa gbogbo hílàhílo yìí nìyẹn o. Eléyìí kò lè ṣẹ̀yìn Adégbóyèga Oyètọ́lá àti ọ̀gá rẹ̀ l'Àbújá, nítorí ohun tí wọ́n ń wá ni láti gba àwọn ìjọba ìbílẹ̀ ìwọ̀nyí kúrò lọ́wọ́ Adeleke kó tó di àsìkò ìdìbò náà. Tí wọ́n bá ti lè gba àwọn ìjọba ìbílẹ̀ yìí, yóò ṣòro fún Adeleke láti lè wọlé ìbò láwọn ìjọba ìbílẹ̀ náà. Ó sì lè tibẹ̀ jálulẹ̀ pátápátá. Ohun tí àwọn APC gbójúlé nìyẹn. Ohun tó sì wà lọ́kàn Oyètọ́lá rèé tó fi sọ láìpẹ́ yìí pé ó dá òun lójú tàdá pé APC yóò gbàjọba lọ́wọ́ ẹni tó wà níbẹ̀ báyìí. Ohun tó lè fún ní irú ìgboyà bẹ́ẹ̀ kò yé èèyàn, nígbà tó jẹ́ òun fúnra ẹ̀ ló ń ṣe gómìnà ibẹ̀ tẹ́lẹ̀ kí àwọn ará Ọ̀ṣun tó fi ìbò wọn gbé ẹlòmíì wọlé. Ṣùgbọ́n pẹ̀lú agbára gírímákàyì irú èyí tí wọ́n fẹ́ lò yìí, ó ṣeé ṣe káwọn APC yìí fi tipátipá gbàjọba lọ́wọ́ wọn. Àwọn PDP náà mọ̀, àwọn náà fẹ́ rẹ́yìn àwọn ọmọ Tinubu ni. Ohun tí àwọn náà ṣe ń fi gbogbo ara jàre tí wọ́n sì ń tú àṣírí oríṣiríṣi síta. Ohun tí àwọn náà fẹ́ ni láti gbàjọba lọ́wọ́ àwọn APC, bóyá pẹ̀lú àṣẹ ilé ẹjọ́ tàbí agbára míì, kí wọ́n sì fi tipátipá lé wọn. Àwọn náà mọ̀ pé tí àwọn bá ti lè rí àwọn alága káńsù tí wọ́n jẹ́ ti APC yìí lé dànù, tí àwọn ti PDP bá jókòó lórí àga lásìkò ìbò 2026, kò sí ohun tí APC lè ṣe sí o. Àwọn làwọn yóò wọlé. Lọ́rọ̀ kan, ó lè gbé, ó lè gbà á, nítorí ìbò gómìnà Ọ̀ṣun ti ọdún 2026 ní wàhálà báyìí ṣe pọ̀ láàrin àwọn APC àti PDP, tí ìjọba àpapọ̀ náà sì ń bá wọn fi ẹ̀gbẹ́ kan ẹnu dá sí i. Àmọ́ ariwo tí àwọn aráàlú ń pa ni pé gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe fúnra wọn kí wọ́n ṣe é lọ́nà ìtọ́, kí wọ́n má tẹ òfin lójú, kí wọ́n má sì yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kó owó àwọn ọmọ Nàìjíríà fáwọn alága káńsù lọ́sùn nítorí láti fìyà jẹ Adeleke àti láti fi by force gbàjọba lọ́wọ́ ẹ̀. Kúrúkúrú ojú ọjọ́ ọ̀rọ̀ náà kò tí ì yọ funfun o. Bóyá èjì ló ń bọ̀ látọ̀run ni o, àbí oòrùn, àwọn awòràwọ̀ pàápàá kò tí ì lè sọ. Ọláyíwọlá Alága ló ń wo ohun tó ń ṣẹlẹ̀ láàrin Adeleke lọ́sùn pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ APC níbẹ̀. Fún àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.